Hello, ẹ káàbọ̀ sí orí ìkànnì tèmi lọ́jọ́ tóní. Orúkọ mi ni Delayo. Nǹkan tí mo kàn wá ṣe lénìí ni mo kàn wá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní àtẹ̀yìnkọjá. Tẹ́ bá wò láti bí ọdún méjì mi fi fọ́nrán kankan sílẹ̀ ní orí ìkànnì yìí torí nǹkan ẹyọkan àbí méjì tí ó ti ń ṣẹlẹ̀. So let's get right into it. Ọdún méjì sẹ́yìn mo ṣe ìgbéyàwó, ó máa pé ọdún méjì ní December, and it was a lot settling into my new life, knowing how to navigate things. Then I also went to master it twice. Like I went back for another masters. Mo lọ kàwé sí torí pé à ń kàwé tán àti pé téèyàn bá ti nílò nǹkan báyìí ó pọn dandan kó tètè ṣe, kó má jẹ́ wípé tó bá dé ojú gà báyìí èèyàn ṣẹ̀ṣẹ̀ wá máa sáré kiri láti ṣe. Ilé ìwé kò fún mi láyè. Ṣé rí àwọn tẹ́ pé wọ́n wà níléèwé, wọ́n wà nílé ọkọ, wọ́n ń tọ́mọ, wọ́n ṣe gbogbo ẹ̀ dáńsá kìíní o. Mo yìnyín gan ni torí mi mọ̀ bẹ́ẹ̀ ṣe lè ṣe o. Àìmọye ìgbà máa ti jókòó báyìí, máa ti ṣe recording, máa ti ṣe video. But to edit, to post, it's a lot. I've done various welcome back to my channel, unboxing, this is where I went to vlogging. And then I was like, eléyìí ò dáa tó, wọ́n ti máa delete ẹ̀ àtúnyí yọ. Ṣùgbọ́n nísìn mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé mo máa ṣe ìwọ̀n tí mo lè ṣe. Ẹ pé yàn ni mi sọ lọ́hùn. Máa ṣe ìwọ̀n tí mo lè ṣe láti máa jẹ́ kí fídíò máa wà ní òrèkóòrè. My wedding, yes, I love to talk about my wedding. Ọjọ́ ìgbéyàwó mi, ọjọ́ tí mo fẹ́ràn ní nísìnyí báyìí máa sọ pé ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ní nílé ayé mi, torí máa sọ pé àdúrà mi gbà ó wà lára nǹkan tí mo gbàdúrà sí Ọlọ́run fún, pé Ọlọ́run á jẹ́ kí n fẹ́yàn gidi, Ọlọ́run á jẹ́ kí n fọkọ gidi, Ọlọ́run á fún mi ní ibùjókòó. Ṣùgbọ́n kò ṣe dúró dára fẹ́, kò ṣe pé tí n bá ṣe ìgbéyàwó mo lè kú o. Torí òwe Yorùbá sọ pé tọmọdé bá tó lọ́kọ á lọ́kọ, tọmọdé bá tó ládàá ládàá. Ó ti tó ìgbà tí ó yẹ kí n ṣe ìgbéyàwó ni, torí mo ti tó ọmọ 30 ọdún nígbà tí mo máa ṣe ìgbéyàwó mi. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi, àwọn family, àwọn ẹbí mi gbogbo wọn pátápátá ni wọ́n ṣùrù bò mí, ni wọ́n rọ̀gbà yí mi ká, ni wọ́n jẹ́ kí ọjọ́ yẹn kó lárinrin, látòrí bàbá mi sí ìyá mi, àwọn àbúrò, ẹbí ọkọ. Mo dúpẹ́ gan lọ́wọ́ yín. Ṣé rí nígbà tí ní eléyìí tí àwọn olóyìnbó máa pè ní white wedding, tí bàbá mi tó mú mi rìn wọnú church báyìí torí Christian ni mí. Ṣé ló dàbí pé did I have dreamed of came through? It was there. Kò ṣe pé ọ̀kan ló gba ipò wọn ṣe. Mo ṣe ń rìn nínú church báyìí, inú mi dùn gan pé my father finally. Ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bí culture wa ṣe rí, obìnrin tó bá ṣe ìgbéyàwó tí wọ́n wá san owó orí ẹ̀, tí ó ṣe nǹkan tó yẹ kó ṣe, ìṣe rírà ó jẹ́ iyì fún àwọn òbí. It's an honor and the parents will be so proud of you that finally kò ń ṣe wípé ó di pé ó lóyún. Ìbọn àwọn tí ó lóyún ó di pé ó lóyún ni ẹ̀kẹ́ rẹ̀ lọ lé ọkọ, wọ́n ní pé nylon bag ni wọ́n fi di ẹrù rẹ̀ lọ lé ọkọ, àbí ó di pé nǹkan ṣẹlẹ̀ ní ayé ìgbà yẹn wọ́n sọ pé wọ́n fọmọ fọ́kọ torí wọ́n fi san gbèsè ní wọ́n fi mí san debt. Inú mi dùn gan nígbà tí àwọn kwaya náà kọrin, so happy. In fact omi ẹyọ kan bí méjì ó jábọ́ ní omijé díẹ̀ jábọ́ lójú mi pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, torí tí bá wo àtẹ̀yìnwá wo nǹkan tí ó ti ṣẹlẹ̀ àti bí àwọn òbí mi ṣe bí mi títí wọ́n fi tọ́jú mi, tí wọ́n fi dàgbà tó yìí, mo lọ léèwé, mo ṣe it was a very emotional moment for me. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ yẹn ṣẹlẹ̀. And ṣé rí ọjọ́ traditional wedding, I loved it. We did it in my grandpa's house in Lagos, and I loved every bit of it. My in-laws coming to the culture. Then I will ṣe intro lọ́tọ̀. Mommy mọ̀ àṣẹ lọ́tọ̀. Àwọn òbí ọkọ mi kàn yọjú sí ilé mi. In fact, èmi àtọkọ mi gan àti mara ti pẹ́
ìyẹ́ ìṣe ó dàbí ẹ̀gbọ́n fún bàbá tèmi. Bàbá mi gan ló lọ kí wọ́n pé àǹtí o kíní kan kò sí gbogbo ẹ wá ẹ ṣe kíní kan àwa ṣe gbogbo ẹ̀ pọ̀ mọ́ traditional wedding ni. Ẹ dẹ̀ mọ̀ pé yẹn náà a tún jẹ́ kí èèyàn lè save owó díẹ̀. Traditional wedding, it was lovely, beautiful colors. Dialaga, mama yẹn, in fact, dansaki, àwọn orin ìlú wa náà tó kọ́ lèmi náà ṣe. Bí mo jẹ́ mo yọ̀. It was really nice. My grandparents being there. Ìdílé tèmi tí wá á tóbi gan. It's a very large family because my grandpa has 3 wives and all the children they are like this. So àwọn ẹ̀gbọ́n bàbá mi gan tí ẹ pé kò ṣe ọmọ ìyá wọn, àwọn gangan náà dúró bí igi lẹ́yìn ọgbà mi pé Delayo ìwọ ọmọ wa ni enile ní jẹ́. Ìwọ ló ti ń gbogbo àpọ̀ ìyá yìí ní fire in our family, and we are so grateful that this is happening in your life because it was a milestone nínú life mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Máa fi short clips bí wedding wa ṣe rí gbogbo ẹ̀ máa rí ní bíbá yìí. Tẹ́ bá dẹ̀ fẹ́ full wedding náà, and the just link bóyá ẹ̀yin kan like ẹ máa wo video wedding. Mo máa ń jẹ́ kí inú yín dùn, ẹ máa fi tọrọ gbogbo ẹni tó bá fi rí eléyìí tọrọ. Lágbára Ọlọ́run, wọ́n máa rí. Lágbára Ọlọ́run, èèyàn tí wọ́n náà máa rí. Ẹ̀yà ara tí wọ́n náà máa fẹ́. The Bible says bone of your bone, flesh of your flesh. That is what you will get married to. Shall marry your friend. Your friend is very important. Ọ̀rẹ́ yín lè máa fẹ́ ẹni fọ́tà yín. Àdúrà láìsí máa ní ọlọ́mọ jẹ́ fọ́tà mi o, ẹni fọ́tà yín. Lágbára Ọlọ́run, gbogbo nǹkan tí ẹ bá nílò pátá ni Ọlọ́run máa pèsè fún yín ní ọjọ́ ìgbéyàwó yín. Gbogbo náà tẹ́ ti ṣe ìgbéyàwó, ilé yín ò ní túká o. Olúwa máa wà pẹ̀lú yín o. Gbogbo nǹkan tí ẹ bá nílò kí ìgbéyàwó yín kó fi dúró, kẹ́ fi jọ́rẹ̀ ara yín, kẹ́ fi jẹ́yìn ara yín, Olúwa pèsè. Àmọ̀dúpẹ́ gan. So consistently from now on, you'll be seeing various videos. I will try my best. I am but human. Torí àṣẹ nǹkan bó ṣe ń ṣe gbogbo eléyìí ni láti jẹ́ kí fídíò kó máa wà ní orí ìkànnì yìí ní òrèkóòrè. Ẹ ṣé o, ẹ má gbàgbé láti ṣalábàápín, láti send ẹ̀ sí àwọn ọ̀rẹ́ yín. Ẹ bá wa fún ká. Like, share, subscribe, and drop your comments. Nǹkan tẹ́ bá fẹ́ ká máa ṣe lórí ìkànnì ẹ lè kọ síbẹ̀. Àwọn fídíò tó yẹ pé àwọn èèyàn fi ń kọ́ Yorùbá ni, àwọn èèyàn fi ń kéde Gẹ̀ẹ́sì, àwọn èèyàn fi ń kọ́ bó ṣe ń ṣe nǹkan ní gbogbo ẹ̀ náà la máa ṣe pọ̀. Ẹ ṣé o.